nílé délé o tó bá ti bímọ báyìí o wọ́n gbé lọ sí di Ọ̀ọ̀ni tó bá jẹ́ máa lè Ọ̀ọ̀ni ò ní gbà lọ́wọ́ rẹ̀ yóò pa ni. tó wà ń bẹ lọ́wọ́ ọba iléhùn wọ́n ń sin Ọ̀ọ̀ni wọ́n wá gbé wá láyé. Orúkọ mi ni olóyè Ràúfù Yéṣùfù Yéṣolú Ayégun Olúbàdàn àti ilẹ̀ Ìbàdàn. Mo kí gbogbo ọmọ ìdílé Délé Ṣolóòjé pátápátá lọ́kùnrin lóbìnrin, mo kí yín ní kí ti àwọn bàbá ńlá yín nílẹ̀ Yorùbá. Mo kí yín o, mo lè ń lọ́gọ̀ ẹnu. Ẹ jẹ́ ká fi ẹsẹ̀ kan délé bàbá tó bí yín lọ́mọ lónìí pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hassan táwọn mọ̀ sí Òtítọ́lé pẹ̀lú Bákàrè Sọ́lé kájọ kọ́ ní ìdílé bàbá tó bí yín lọ́mọ. Ìdílé jagunjagun ńlá nílẹ̀ Ìbàdàn ní Délé Ṣolú. Yàtọ̀ sí pé wọ́n ní ohun kan ohun àrà ńlá tí Olódùmarè fi kẹ́ wọn nínú ilé náà tá a mọ̀ sí Ọ̀ọ̀ni tó jẹ́ pé àwọn èèyàn wa máa wo Ọ̀ọ̀ni náà láti ibikíbi lórílẹ̀‐èdè àgbáyé. àwọn òyìnbó a máa wá sílé Délé Ṣolóòjé láti wá wo ohun tá a mọ̀ sí Ọ̀ọ̀ni ilé Délé. ṣùgbọ́n yàtọ̀ sí eléyìí o, ìdílé ńlá tí wọ́n sì ń jẹ tí wọ́n sì ń rólé ní ìdílé kínní ní ìdílé Délé Ṣolóòjé. ibẹ̀ náà ni àwa báyìí. ẹ jẹ́ ká gbọ́ ìtàn tó rọ̀ mọ́ ìdílé Délé Ṣolóòjé àti ìtàn tó rọ̀ mọ́ Ọ̀ọ̀ni ilé Délé Ṣolóòjé. Ọ̀ọ̀ni ilé Délé Ṣolóòjé kan wà tó ti lò 84 years láyé kó tó di pé ó jáde láyé. òní náà lẹ́gbọ́ ìtàn tó rọ̀ mọ́ Ọ̀ọ̀ni náà lẹ́nu bàbá wa Ayégun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ràúfù Yéṣùfù Délé Ṣolú nílẹ̀ Ìbàdàn tòní. ẹ máa bá wa bọ̀. Mo kí gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn pátápátá. Èmi máa ń yọ̀rọ̀ yín Abbas Taiwo Hassan táwọn mọ̀ sí Ojúlé yín náà rèé. Mo kí gbogbo ládéládé, mo kí gbogbo lóyèlè. àwọn gbọ́dọ̀ wọn sọ pé orí tí ó dàdé inú àkòrò rẹ̀ ní ti wá, ọ̀run tí ó lo ìjìgbàlẹ̀ kẹ́ńkọ́ inú àkòrò rẹ̀ báyìí náà ni yóò ti wá. yẹ́n ni mo fi ń kí gbogbo àwa ọmọ Odùduwà àti ọmọ ilẹ̀ Yorùbá pátápátá pé a kú àbọ̀ sórí ètò wa Ojúlé Yorùbá TV níkànnì Ojúlé Yorùbá TV náà la wà báyìí. Àkọ́kọ́ a lọ sí ibì kan lónìí tó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá. gbogbo ọmọ Ìbàdàn ẹ jẹ́ ká lọ dé ilé Délé Ṣolóòjé nílẹ̀ Ìbàdàn ká lọ sọ nípa ilé Délé Ṣolú. wọ́n ní Ọ̀ọ̀ni kan ní Délé Ṣolú tí wọ́n sì ń sin Ọ̀ọ̀ni ni wọ́n ń bọ́ ni àbí bóòlù ní ṣe Délé Ṣolú. ẹ gbọ́ tuntun ẹ gbọ́ lónìí bóòlù ṣe dídá. àwọn kan sọ pé èèyàn lódì wọ́n jẹsẹ̀ mọ́lẹ̀ wọ́n dẹ̀ Ọ̀ọ̀ni tí bẹ́ẹ̀ ló ṣe ní ilé Délé Ṣolú. wọ́n bá bọ́mọ sí ilé Délé Ṣolú tó bá jẹ́ ọmọ ọkọ bó jẹ́ màlè ẹ̀tọ́ máa ti gbé débẹ̀ Ọ̀ọ̀ni ó pa ní ṣe kí tí bẹ́ẹ̀ ló ṣe ní ilé Délé Ṣolú gangan. á débẹ̀ lónìí á fọ̀rọ̀ wá àwọn tó jẹ́ àgbàlẹ̀ Délé Ṣolú wò lónìí lórí ètò wa Ojúlé Yorùbá TV lèmi wọn yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hassan. ẹbí mi kọ́kọ́ máa jọlẹ̀ mi àti ẹ̀gbọ́n mi pàtàkì Sọ́lé Bákàrè náà lájọ kọ́wọ́rin lónìí Délé Ṣolóòjé. ẹ jẹ́ ká jọ nìṣó níbẹ̀ mò ń bọ̀. ọjọ́ kọjọ́ gbàgbé bẹ́ẹ̀ náà lábẹ́wẹ́ kúkú ǹdùkú lóko bẹ́ẹ̀ ni ẹnìkan kì í bọ́ lọ́kùn ẹ̀yẹ lórí tẹ́. eléyìí wọn fi ń kí ń kààbọ̀ pẹ̀lú ọkọ̀ Olódùmarè bá mi àjíkẹ́ bá mi àjíǹkẹ́ sórí ètò wa Ojúlé Yorùbá TV. eléyìí máa ń yan ọ̀rẹ́ yín Abbas Taiwo Hassan táwọn mọ̀ sí Òdútọ́lé. ìkànnì Ojúlé Yorùbá TV náà la wà yìí o. mú wà lọ́dọ̀ bàbá pàtàkì àwọn tó yẹ pé àgbà ni wọ́n ń lẹ̀ Ìbàdàn tó máa sọ pé Ìbàdàn àwọn tí wọ́n ní Ìbàdàn àwọn tí wọ́n mọ bí Ìbàdàn tòní ṣe jẹ́ àwọn tó jẹ́ pé bọ́n bá sọ pé báyìí lọ́rọ̀ Ìbàdàn ṣe jẹ́ tí ó sì pé kò rí bẹ́ẹ̀ kò sí lọ́rọ̀ wọn. ẹ jẹ́ ká lọ sí ìdílé kan lónìí. mo sọ fún wa pé a pàdé ní ìdílé kan tó ṣe pàtàkì lónìí tó yẹ pé àwọn èèyàn ti mọ gbọ́ ọ̀rọ̀ ìdílé tipẹ́tipẹ́ tó jẹ́ pé kìí ṣe àjèjì nílẹ̀ Ìbàdàn. kò sí bẹ́ẹ̀ sì máa fọn rere ìdílé kan nílẹ̀ Ìbàdàn tí ẹ̀ ní dárúkọ ìdílé tí mò ń mẹ́nu bà lónìí yìí. ìdílé tó jẹ́ pé kódà wọ́n ní ohun kan tó jẹ́ pé ó ṣe pàtàkì tẹ́ àwọn èèyàn wá máa ń wò ó nínú ìdílé náà. ìdílé àwọn náà ni mò ń sọ ní ìdílé Délé Ṣolóòjé Ìbàdàn náà ni mò ń mẹ́nu bà. ṣùgbọ́n àwọn ìgbà náà lọ sọ pé ẹni oníkùnbẹ̀lá àti gbẹ̀gbọ̀n tó ṣe bí ìròyìn àgbàlagbà náà bínú mo wà pẹ̀lú bàbá wa lónìí ẹ jẹ́ ká lókè náà ná kí n gbé bàbá wa wọlé lórí ètò. Orúkọ mi ni olóyè Ràúfù Yéṣùfù Yéṣolú Ayégun Olúbàdàn àti ilẹ̀ Ìbàdàn. kábíyèsí. Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀.
ẹ ṣeun púpọ̀ bàbá wa bàbá rẹ̀ ti gbọ́kọ̀ wọn Ayingun Olúbàdàn ni bàbá tó bá sọ̀rọ̀ nígbàdàn pé olóyè nígbàdàn ẹ mọ̀ pé kéèyàn tó dé oyè Ayingun ẹ mọ̀ pé kì í ṣe pé ibìkan lèyìn ò ti bẹ̀rẹ̀ láti orí mọ́gàjílé tó fi wá dáwà fún wá lórí Ayingun Olúbàdàn bàbá wa ẹ pẹ́ fún wọn lágbára Ọlọ́run ibi tó ń wìn láti dán ẹ débẹ̀ lágbára Ọlọ́run bàbá wa ẹ jẹ́ ká béèrè báyìí pé ẹ ti dárúkọ yín fún ọba kí ni ìdílé Délé Ṣolú ẹ bá wa sọ kí ni bóòlù ìdílé Délé Ṣolú bóòlù gangan ló ṣe jẹ́ tá a gangan ní jẹ́ Délé Ṣolú Òjé. Délé Ṣolú àti Ọlájífẹ̀ ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ni á babaláwa wọn tí ń jẹ́ Ọláòjúbù àti Òjélé ni wọ́n ti wá nígbà tí wọ́n kú Òjélé tú tó tú wọ́n sọ wípé ìníjú ọ̀ ìwọ̀n òdùnmí lọ́fà tó wọ́n kú Òjélé wọ́n wá sí Ìjẹ̀rù. Láti Òjélé wọ́n bọ́ sí Ìjẹ̀rù. Wọ́n kú Ìjẹ̀rù àwọn Délé Ṣolú àti Lájífẹ̀ àwọn Òdùó wọ́n ní àwọn gbọ́ pé wọ́n ń jagun kan ní ìlú Ẹ̀bá Ọ̀dà àwọn fẹ́ lọ bẹ̀ àwọn mẹ́ta ló kù ní Ìjẹ̀rù Délé Ṣolú Lájífẹ̀ àti Lásìmí. Ìgbà tí wọ́n dé Ìyànà Ìlọrin Lásìmí bá lè wọ̀n lọ́mọ́ lọ́ba lọ sí Ìlọrin tiẹ̀ ilé Lásìmí ń bẹ ní Ìlọrin dòní. Lájífẹ̀ àti Délé Ṣolú náà bá wá sí Ìbàdàn. Ìgbà tí wọ́n dé Ìbàdàn orí ìyànjú wọn dé sí kò tí ì sí ọjà ibà ń bẹ̀ ńgbà náà orí ìyànjú yẹn ní Mọ̀kó ibẹ̀ ni gbogbo àwọn jagunjagun ń gbé sí ibẹ̀ ni Ba Olúyọ̀ dé sí ibẹ̀ ni Ọdẹ́ńlọ dé sí ibẹ̀ ni Kúrè ló dé sí ibẹ̀ ni Ayéjẹ̀kú ló dé sí Babalọ́lá ló dé sí bàbá wa Omíyalé tó bí Omíyalé ńbẹ̀ ló dé sí so wọn náà bá dé sọ́dọ̀ wọn náà dé ilé wa fẹ́ẹ̀ dojúkọ customary court náà kù bí gẹ̀rẹ́gẹ̀rẹ́ báyìí níbi lẹ́gbẹ̀ẹ́ ilé Ọdẹ́ńlọ. ìgbẹ́lẹ̀ Ọdẹ́ńlọ bàbá. so wọ́n bá àwọn ará Ìbàdàn wọ́n darapọ̀ mọ́ wọn wọ́n bá wọn lọ ogun wọ́n kẹ̀rù wọ́n fi dé ẹ̀sìn níye mọ́ ìjọ tí wọ́n bá ti wá dé ní ìbọn ọmọ wọn lè mọ́ wọ́n wá sọ fún àwọn babaláwo rẹ̀ sì tú mẹ́ta Olúwawo Ìbúògbé àti Kọ́lápọ̀ ní Ìdíọ̀mà àwọn wá wò pé ibi tí yóò gbà àbí bàbá kù ní ọ wá lo àwùjọ wọn máa pe mítìnì nígbà náà àwùjọ àwọn jagunjagun ọ wá sọ fún wọn wípé òun fẹ́ kù ní tí òun wà fẹ́ tọ̀ síwájú wọ́n á sọ fún pé ṣé ìjẹ́ pé wọ́n náà fẹ́ ṣe bí mọ́yẹ̀ ti ṣe mọ́yẹ̀ fún adé tó wá gbógun tó sá lọ tó wá gbógun tó lóun gbógun ti Ìbàdàn ogun náà wọ́n ń pè ní ogun Gbánámú. Nígbà tí wọ́n yẹ sá lọ Jẹ̀bú. so wọ́n rà ó yóò rí bẹ́ẹ̀ àwọn ọmọ àwọn ń kú àyòkú ń dán láàmú òun sì yóò ti dàgbà wọ́n ní má lọ àwọn ọmọ ọlọ́bi tí ó gbà ọ́ wọ́n sì gba ẹrú mọ́kànlá
ẹṣin 11 àti ọ̀pọ̀lọpọ̀ owó ẹyọ. ẹrú 11 ẹṣin 11 àti ọ̀pọ̀lọpọ̀ owó ẹyọ. wọ́n bá fi mọ wá fídíò àyè. àwọn ọmọdé yìí inú igbó ni ìrà wọ́n á ṣàdúrà fún pé ilẹ̀ ọgbà o yóò dìlú o wá ni wọ́n sàkó lọ wọ́n á sàkó dé ohun tí wọ́n rí ń dọ́nà lọ́hùn wọ́n pa ètò wọ́n pa gbá wọ́n pa wo wọ́n á mú àwọn nǹkan kan jáde ó yà lẹ́nu ẹ̀gbà ọwọ́ àwọn olóòṣà. ẹ̀gbà ọwọ́ àwọn olóòṣà tí wọ́n fi òjé ṣe. bàbá ẹ má bínú ẹ̀gbà ọwọ́ ọ̀hún ṣé wọ́n gbà tán ń palẹ̀ ibi tán dé sí mọ́ná rí ẹ̀gbà ọwọ́ ni àbí. wọ́n kọ́ nínú gbogbo ibi tí wọ́n ti ń gbà tán mú gbá tán máa wò náà kó wáwájú rẹ̀ olówó á wò pé òjé olóòṣà ni. wọ́n á níran tí ó bá dára bá rẹ̀ ti wá òjé ilé ìsọ̀yí lójì wọ́n á pè ní ìlú òjé yé sàdúgbò ìlú lòjé ni wọ́n láti aláfárá tí ó dé tó tàgàdì òjé odò ń kòkòrò lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lẹ́yìn lọ sókè ló yé mẹ́tú ló wà nísàlẹ̀ báyìí lọ sókè ní ibi alágbàfọ̀ odò alágbàfọ̀ tó tàgàdì aláàdùn la máa ń pè gbígbà náà ní tí odò ìgbìmọ̀ ti sàn wá. odò aláàdùn ni wọ́n máa ń pè gbígbà náà. ní odò Yemẹtu tá a mọ́ rí lónìí odò aláàdùn ni ó ń jẹ́ tẹ́lẹ̀. ló ti sàn wá ibi ni orísun rẹ̀ ẹ̀sìn ibẹ̀ ni orísun rẹ̀ gẹ́gẹ́ bí oríkì wa odò Yemẹtu ni a ti sọ ní odò Yemẹtu láti dé àwọn ọmọ ọlá àwọn àǹfẹ̀yàn ránṣẹ́ níjọ́ tí à ń bọ̀ àwọn ilé agídí ó tẹ̀lé wa àwọn agídí yẹn ni à ń pè ní kúrè ọjọ́ wa ni ọdẹ kan wà ń sọ ọdẹ ní ilé bá rẹ̀ ń bẹ ní bàbá àṣàlẹ̀ wọ́n pè ń Ìgbàlẹ́fà. Ìgbàlẹ́fà. nígbà tí délé dé ìlú wa pé àwọn òun wà ní onígbó tó ti máa ń sọdẹ ní kankan ó dúró ní níbẹ̀ wò Ìgbàlẹ́fà bẹ́ẹ̀ dùn ní. wọn náà ń bẹ ní aláfaradò ní. bẹ́ẹ̀ ó jẹ ní ọjà ní ilé ọjà bẹ́ẹ̀ wọ́n fi sí ẹgbẹ́ ilé agate. bàtà sì ń bọ̀ àtúbọ̀ ń lọ olú ni máa fi jagun wọn pe olúlu wa ní agate àwọn ni ọpọsìtì wà lọ́ọ̀kan ilé ọ̀sẹ̀ ilé wọn nù àwọn ní ilé ọ̀sẹ̀ àyè so ìbẹ̀rẹ̀ fi develop ní ìbàdí ìdó ní ìbàdí wọn tó yàn wọn tó dé àdójì agboolé àtẹyọkan ẹ bá ń pè òjé àdójì agboolé àtẹyọkan ni àmọ́ yìí nígbà tí ìwé ilé dé orí ilé wa gbogbo ilé tí wà máa gba ìwé ilé wọ́n wà ní láńlọ́ọ̀dù wọn ọ̀wà ni wọ́n fún lówó alábàá gba ìwé ilé lọ́dọ̀ àwọn colonial masters nígbà tí wọ́n sì iyọ̀ sí wọn ọ̀dọ̀ wa náà ni àwọn colonial masters ní wọ́n kó yọ̀ wá bí báyìí náà wọ́n kó wá táà fún àwọn ìjọba ti ń fún wọn ní palliative nígbà tí yọ̀ wọ́n padà fún àwọn communities ló jẹ́ ìgbà náà so ibi tí ó ń kálukú sí wà náà ni wọ́n tí mo ronú wọ́n ní ìlú ìwà ọmọ ní ọjà
ó tún sọ fún àwọn babaláwo rẹ̀, àwọn ni wọ́n wá pèsè sínú odó ńlá. Wọ́n ní ibi tó gbàdé yìí ibẹ̀ ni ó gbà wọ̀, ó sì fún ara ẹ̀ lọ́gbọ́nà odó ògbọ́dọ̀ gbé fàbúrò, ògbọ́dọ̀ gbé fún ẹnì kankan, ògbọ́dọ̀ gbé fẹ́rú. Ibi tó ọrùn rẹ̀ bá wọ̀ sí ibẹ̀ ni kò sọ odó sí. Ibẹ̀ tó sọ odó sí jọ́nà lọ́hùn iná pè ní Ṣáàgùn. ibi tí wọ́n sọ odó ọjọ́ náà sí lọ́hùn náà ń pè ní Ṣáàgùn. Wọ́n pe bẹ̀rẹ̀ ìdí Àyànrẹ́ àkọ́kọ́ pa. Ó lé 100 years. Kódà kò bá ti kú, àwọn aládùúà àwọn wọn sọ náà sí. Wọ́n ní àwọn ìyá wa ń pè ń bẹ̀, àwọn ìyá mi bàbá wọ́n ní ń pè ń bẹ̀. Oyin jáde gbogbo tó jẹ́ túnjọ́ náà lọ́hùn. Àgbà náà wọ́n ti ń ná ọjà. Aṣọ kíjìpá wọ́n ti fi bẹ̀rẹ̀ ńgbà náà. aṣọ kíjìpá Ó tó wá yí sí aṣọ òfì. Kíjìpá wọ́n ti ń gbà náà. Nígbà ọyẹ́ pọ̀ náà abẹ̀lẹ̀ àwọn bàbá wa wà, òun náà ni wọ́n ń ṣe. Wọ́n ti máa ń pa àwọn ìjọba tí ò ṣogun mọ́. Pé ọwọ́ ìwọ̀n níṣẹ́ tí wọ́n ti kọ́ wọn lọ́jọ́ àárọ̀ pẹ̀lú ọdẹ pẹ̀lú oko sísan náà ni wọ́n ń ṣe títí tí ojú fi wá là. ẹ ṣeun púpọ̀ bàbá wa. Bàbá wa jẹ́ kí n bèrè báyìí pé bàbá wa Délé Solú Òjé, ẹ bá wa dárúkọ àwọn ogun tí wọ́n jà. Ẹ bá wa mẹ́nu bà àwọn ogun kankan tí wọ́n jà. Ogun Gbanámú wọn jọ jà ní. Ogun Gbanámú. Ogun ọ̀nà Maria tí jẹ́ ǹgbọ́. Ogun Ìjàyè. Ìjàyè ẹsẹ̀. Ogun Ìjàyè. Wọ́n jọ jà ní. Mo mọ̀ pé béèrè yìí ni níbi kan tí wọ́n kọ́ sí. Ètí láyé fìjà tọ̀. Torí 1850 ní Délé Solú kú tiẹ̀. 1850. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni ogun tí wọ́n yọ jà. Bàbá wa Lájèfín, ṣé agboolé tí wọ́n náà ń bẹ lóòjé dò ní agboolé àwọn wà báyìí? Ní náà ni ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà jọ ní à. Ìgbà tí Délé Solú gbèsè òun ló bọ́ bẹ̀. Délé Solú jẹ ààrẹ àgbò fúnbọ Olúyọ̀lé. Lájèfín jẹ aṣáájú fún Olúgbòde. Oyèsílẹ̀ Olúgbòde. Ẹ ṣeun bàbá wa, ẹ̀yin tó wà nílé ọ̀dọ̀ bàbá náà láwa àmọ̀ sí Ayégun Olúbàdàn ni bàbá wa. Ẹ lórí ètò wa Ojúlówó Yorùbá TV náà làwa jẹ́ ká dókè lọ́nà mò ń bọ̀. Tó ẹ káàbọ̀ padà sórí ètò wa Ojúlówó Yorùbá TV níkànnì ìkànnì Ojúlówó náà làwà báyìí. Mo tún ẹ jẹ́ kí n tún máa tàkò tó béèrè sí bàbá wa pé bàbá wa wọ́n máa sọ̀rọ̀ kan pé ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. Àwọn míì àmọ́ pa pé ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ. Èwo gbẹgbẹ nínú òwe ni ó wọlé nu méjèèjì bàbá wa, àti pé kí ni ìtumọ̀ ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ? Kí ni gbọ́dọ̀ ọ̀fà kí ló jẹ́, kí ni àbáṣepọ̀ tó wà láàrin ọ̀fà àti òjé bàbá wa? Wọ́n kàn fi gbólò yẹn wọ́n fi ń ṣàpèjúwe ọ̀rọ̀ ni. Tí ń bẹ lẹ́yìn ọ̀fà ojú òjé lọ. Ẹ ṣeun. Tí ń bẹ lẹ́yìn ọ̀fà ojú òjé lọ. Wọ́n kàn fi ń ṣe àkàyé ọ̀rọ̀. Èkó jẹ́ pé ibi tí ọ̀fà wà
ìdílé ní òkè wà. wọ́n lè ọ̀nà lọ́rin wọ́n ní 70 mítà Ìlọrin ní òde ilé. èyí ní ẹ̀sìn omi tó fà wà ìlú Ọ̀fà. so wọ́n fi ń pe àkàwé ọ̀rọ̀ ni ìjẹ́ kó ní. kì í ṣe pé ó ní nǹkan kan sí pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú tàn. àkàwé ọ̀rọ̀ ọmọ pé Yorùbá kò síbi tí wò lè yí nǹkan kan sí. so ètò ń bẹ lẹ́yìn Ọ̀fà ó jèjì lọ lọ́yà bí ẹnìkan bá dá kankan lẹ̀ èyí tó fẹ́ dálẹ̀ yìí ó ju ọdún orí rẹ̀ lọ a máa lò bẹ́ẹ̀ tíyàn lágbára tíyàn máa ṣe tó bá dálẹ̀ tán olóore. ẹ ṣeun bàbá ẹ jẹ́ kí ẹ ṣe ń bọ̀ bàbá wa ẹ jẹ́ kí ẹ tó ń takùtò béèrè báyìí pé bàbá ìlú tí Délé Solú tí ń bọ̀ àti Lájìfín tí ń bọ̀ yìí ṣé ẹ sì ní ìbáṣepọ̀ láti bí òde eléyìí títí délùú tí à ń wídò ní Ọlọ́run. ẹ ṣe àlọ́ tó di ilé mọ́ ọjọ́ títí ṣùgbọ́n à ń lọ sí Ìjẹ̀bú lọ́dọ̀ kábíyèsí àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ń lọ wọ́n máa ń pè wá àwọn náà máa ń pè wá tí wọ́n fẹ́ ṣe ń dùn ní tẹ́ lọ. Òjé alọ àwọn ọmọ mi lọ rẹ lọ́dọọdún wọ́n sì ń lọ. ẹ ṣe púpọ̀ bàbá. ilé Lásìmí gan àti débẹ̀. ilé Lásìmí Ìlọrin. àti débẹ̀ torí ó yà wá lẹ́nu pé ìtàn táwọn bàbá wa sọ bẹ́ẹ̀ lórí láti bá Lásìmí Ìlọrin orí ọjọ́ wa lójú gan inú wa tẹ̀ dùn nínú àwọn náà dùn torí àmọ́ gan ọmọ pé Délé Solú àti Lájìfín àwọn wá ní àwọn ń bá ti bàdàn. Yásìmí yà sí Ìlọrin tiẹ̀ nígbà tí ẹ sọ fún wa pé Yásìmí sọ pé ó ti rọ̀ wọ́n lójú ọ̀nà àbí wọ́n sinmi níbi tí àwọn dé àwọn ò lọ mọ́. tó bá yà sí Ìlọrin tiẹ̀ àwọn náà bẹ́ẹ̀ méjì sí kódà mo ní nọ́mbà wọn nínú sẹ́ẹ̀tì mi ní nọ́mbà wọn. ẹ ṣeun púpọ̀ bàbá ẹ jẹ́ kí n tún béèrè báyìí pé bàbá wa nínú oríkì orílẹ̀ wà oríkì ìdílé ń bẹ bẹ́ẹ̀ ni oríkì ìlú náà sì wà nínú oríkì orílẹ̀ bóun náà ṣe máa kì yín tó máa fẹ́ kì yín lóríkì orílẹ̀ nínú oríkì orílẹ̀ láti mọ ibi tí ó ní ẹ̀yin bàbá ẹ̀yẹ̀ bá sọ pé tó tó ṣe pé okùn ní gùn títí kí wọ́n níbi tá a ti fà wá láti ní pé Lájìfín Délé Solú àti Yásìmí ibi tó ti ń bọ̀ ṣé nínú oríkì Lásìmí a ṣèwádìí dé bàbá wa lágbára Ọlọ́run ṣé nígbà tí wọ́n ń gbọ̀n bàbá ṣé oríkì kan wà tó kó gbogbo yín papọ̀ láti ibi tí ẹ ti ń bọ̀ bàbá. òun náà ni ẹ bá ń koríkì yẹn wò. ẹ bá ń gbé sí ẹni tó bá fẹ́ kí oríkì ń dáadáa fún wa ẹ bá fẹ́ kí oríkì Òjé ẹ já mọ̀ bẹ́tẹ̀ gbà ààrẹ tí ó kí oríkì ń dáadáa fún wa. bó bá tún sọ̀rọ̀ nípa oríkì ìdílé kọ̀ọ̀kan náà tún lóríkì pé oríkì ní báyìí bàbá oríkì ìdílé náà ó tún wọnú ara wọn tó oríkì ìdílé náà tó ń bẹ fún ilé Lábọ́sìn ilé Délé Solú Òjé. òun náà ni orí ẹ̀fọ́ ọ̀kànlá ní ìjẹ́jà gbàngbóró rẹ̀ lọ oko. ẹ lámùkún mú gbọ́dọ̀ jẹ́mọ́ ẹ̀gà. oríṣi wa náà nù. ṣé ń bàbá wa ẹ jẹ́ kí n tún béèrè báyìí pé bàbá ohun kan wà tó ṣe pàtàkì nílé Délé Solú Lóòjé tó jẹ́ pé tolórí tẹlẹ́wọ̀n ni wọ́n fẹ́ wá wò ó àwọn èèyàn máa fẹ́ àwọn òyìnbó a máa wá àwọn ìmọ̀ kéré pọ̀ wọ́n dàbí àìmọye ìgbókùn ṣòkòtò táwọn èèyàn ti máa wá sílé Délé Solú láti wá wo nǹkan kan náà táwọn sí ọ̀nì ilé Délé bàbá bó lọ̀rọ̀ ní í ṣe jẹ́ torí àwọn kan wà tó mọ̀ sọ pé ẹlòmíràn lọ́kùnrin bàbá òun wọ́n jẹsẹ̀ mọ́lẹ̀ wọ́n wọlẹ̀
ẹlòmíà pé bàbá àwọn ń gbà tán lọ wọ́n dòdò, ẹlòmíà pé wọ́n di sú. Bàbá wa Ọọ̀ni ilé délé bóò ló ṣe jẹ́ bàbá. Àṣà ni kì í ṣẹ̀sìn. Àṣà ni kì í ṣẹ̀sìn. Ẹ bá díje lórí ẹ rí bí Ọọ̀ni lẹ. Ibi tí a bá ti wà ni Ọọ̀ni máa ń wà. Nígbà tí Jésù dé yìí, àwọn àbàtọ̀ tẹ̀ àwọn wọn gbé Ọọ̀ni àkọ́kọ́ wá. Bàbá òwò bá lé wájú ẹ̀rọ mọ́. Torí tí wọ́n bá ti rí lọ́hùn wọn gbọ́dọ̀ má gbèdé. Wọ́n bá pẹ̀tù wọ́n kọ́ yà wọ́n gbọ́dọ̀ rí wá ilé délé. Àwọn kan ṣe irú ẹ̀ wọ́n gbé ìsàsùn wọn dé. Wọ́n rí ẹ má ṣe nǹkan báyìí ẹ sì ṣe àti ń bẹ ńgbà náà. Odò kan wà ń bẹ lọ́wọ́ ọba ilé òun wọ́n ń sin Ọọ̀ni. Wọ́n wá gbé wá láyè. Jésù ní ẹ bá rí nǹkan. Ibi tá a wá Ọọ̀ni la máa ń fi ṣe kíní ń bẹ. Ìṣẹ́sì mo ń ṣe ẹbọ kankan díẹ̀. Wọ́n ká wà ní agboolé. Àwọn ni wọ́n mọ ìtumọ̀ káàrọ̀ ọmọọlá tí Ọọ̀ni wà, àwọn ọmọ rírì rẹ̀. Ọọ̀ni yẹn sì pẹ́ pé ó dàgbà débi pé ó lé lọ́gọ́rùn-ún ọdún ó tó kú. 1939 ló kú. 1939 ló kú. Ó di 1940 bàbá wa Yésù délé. Wọ́n wá ra Ọọ̀ni tó wà níbẹ̀ lóṣù kejì. Wọ́n rà lọ́wọ́ àwọn ọ̀ràn akéwkérékè ní bàbá àṣàlẹ̀. Kódà wọ́n kábàámọ̀ rẹ̀ wípé àwọn ọmọ ìpínlẹ̀ Ọọ̀ni dáadáa ni àwọn ọba títà. Ọọ̀ni lọ́wọ́ wà mẹ́ láti 1940. Ọdún wo ló kú? Láwẹ̀. Ó mọ̀ pé ó ti lo how many years? 84 years. 84 years ọdún wa ní. Káwá pé iye ọdún tí òǹgàn jẹ́ ó ti lé lọ́gọ́rùn-ún ọdún. Ó tó di pé wọ́n gbé débí ọjọ́ orí ti wà lórí Ọọ̀ni tẹ́lẹ̀. Bàtọ̀ tó wá débí náà tó wá lọ 84 years nígbà tó tún débí. Àwọn èèbó àwọn ni wọ́n máa ń wá orí ọjà ìlọ́kọ́bọ́là rẹ̀ nígbà tí wọ́n bá làwọn wá fún aṣọ òkè. Wọ́n ààrẹ ni tí wọ́n sọ fún ọ pé nǹkan báyìí ń bẹ ní ẹ̀sìn àwọn èèbó. Wọ́n fẹ́ràn ìlú nǹkan báwọn àtọmọ wọn àtàyà wọn. Wọ́n wà fún owó wọ́n fún sílẹ̀ láàmú ọ̀pọ̀. Àwọn ló jẹ́ àmọ̀ pé adìẹ ni máa jẹ. Àwọn èèbó ló jẹ́ ká mọ̀ pa díẹ̀ lọ ni máa jẹ. Owó táwọn ìwà wa pàṣẹ ni pé ẹ̀kún mi sọ ni. Bàbá wọn ọ̀rọ̀ adìẹ sí rí. Bí omi ṣá ní ọ̀sẹ̀ kí ni wọ́n máa rò nígbà náà pé sómi lọ jẹ́ oúnjẹ rẹ̀ ni. Àwọn èèbó láàrin ọ̀sọ̀ọ̀sẹ̀ ní pápá ní wọ́n máa ń wá. Oríṣi ẹ̀bùn márùn lè wà tí ó sì máa ra díẹ̀ fún un. Ìgbàgbọ́ ọ̀yá tí wọ́n lé bò lọ. Àwọn ọmọ ilé àwọn aláàrúnú pé nǹkan kan sáà ni nítorí wọn fi pamọ́ sí nǹkan kan ní ọmọ yìí àti wípé àwọn ẹlẹ́ran fẹ́ràn wọn bá ṣẹ́kù wọn máa gbé fún un. Then Ọlọ́run fi bí pa bí kí mọ́tò ọ̀pọ̀ ẹran lójú títì wọ́n wò wá fún adìẹ wọ́n wò wá fún Ọlọ́run jẹ́ kí ibi ọ̀pá títí níbi kí ó máa yé. Ọọ̀ni a tún máa yé. Máa yé ẹyin rẹ̀ ju ẹyin pẹ́pẹ́yẹ lọ. Nígbà tá àti rẹ̀ lólé rẹ̀ yóò wà wọ́n bá yé síbẹ̀ tán yóò kàn nígbà tí èsì èèyàn yóò wá ẹ̀kọ́ síbẹ̀ kò bá ti rí
lọ́wọ́ àkú bá ti kú. So ìjẹ́ pé àwọn tí àwọn babaláwo àwọn wá o wọ́n ní ká fún àwọn lómi rẹ̀ ẹ̀yìn àwọn ọ̀yà ara àwọn ọ̀yà àbí mọ̀ ń wọ́ ma wọ́n ra díẹ̀ fún wọ́n ṣàdúrà sí ọ̀tún nígbà tí mi ti débẹ̀ tí mo sọ fún ọ ní èso ní ó fọ ní ọmọ ìgbọ́n wá fún oúnjẹ wá fún ọ̀nì ló ń jẹ lásán ni oúnjẹ nítorí òun gbé pamọ́ wọ́n á fún Ọlọ́run ní ọ̀sán ẹlẹ́sàn rẹ̀. So olóòfò lóúnjẹ olóòfò ní ìjọ́nfẹ́ ọmọ sọ bẹ́ẹ̀ fún ọmọ sọ bẹ́ẹ̀ fún báwọn ìfún lówó lójú ọkọ̀ báwọn fún ẹ̀fún ní mọ́lí márùn-ún Ọlọ́run ni ó sì fún àbí ilé sí ń bò kú nǹkan ni àwọn kan ti fẹ́ sọ di ohun tí wọ́n fẹ́ mọ̀ bọ́ ti mọ̀ lẹ́yìn tẹ́ nìkan yín gan tí tẹ́ sì mú bẹ́ẹ̀ tẹ́. àwọn náà máa wá náà máa pé bàbá àwọn ìyá àwọn nǹkan wọn àti ẹ̀ máa fọ́n owó bẹ́ẹ̀ a máa kéèyàn máa fọ́n owó sínú ilé ọ̀nì lẹ́yìn orí wọn ó ti yí. ní ìgbàgbọ́ tí wọ́n. ní ìgbàgbọ́ tí wọ́n so a máa wá ẹyin rẹ̀ àti sèrí èmi ò jẹ́ ń bẹ́ o àwọn ọmọ ilé lọ́jọ́ ń gbà náà. ẹ̀bá sì kì í pa ẹyin fúnra rẹ̀ gẹ́gẹ́ bí adìẹ sí mọ́ pa. pípa lọ́kàn rí mọ́lẹ̀ ni yóò fọ́ mi yóò fọ́ sínú wọn a máa wá kíní rẹ̀ gan wá kíní ẹyin tí ẹyin ìgbẹ́ rẹ̀ wá máa gbàgbé kíní ẹyin rẹ̀ tí jẹ́ epo ẹyin rẹ̀ wá máa wá wá dáwà kó mi ọwọ́ àkẹ́ẹ̀dì wa ọ̀rọ̀ lọ. ẹgbẹ́ kànga bẹ̀ fún ni bàbá bẹ́ẹ̀ àwọn ẹ máa pọn mi bẹ̀ fún. a ti di ni nígbà tí bọ́ọ̀lù ti dé a ti di adé kànga síbẹ̀. bàbá wọn ní tó lo 84 years tí ó jáde láyé ní ọdún tó lọ bàbá wa ṣe lọ́dún yìí ni bàbá ṣé àwọn bí ìdílé wọn tẹ pé wọ́n ṣe òkú rẹ̀ tí ó rẹpẹtẹ bẹ́ẹ̀ máa sọ fún un. olóòṣà nù àwọn èso olóòṣà. ẹ ṣe bàbá wa. nígbà tí ajá bá kú fún yàn sẹ́yìn ọ̀ṣọ́kù ajá àbí kí ni ẹṣin ọlọ́run máa yẹ ẹṣin tó kú nínú ilé tí wọ́n ń lò. bẹ́ẹ̀ ni bàbá wa gẹ́gẹ́ bí ti àgbọ́ jẹ́mi gbọ́ngbà kékeré pé wọ́n mọ̀ sọ pé tí nǹkan bá ti rí báyìí àwọn ọmọ nínú ìdílé òun tí ìbá dẹ́mílẹ̀ ní bàbá àtàwọn tó wò wá tí wọ́n bá gbẹlẹ́mí tí ò bá ti gbọ́ rí nkẹmọ gbọ́lẹ̀ ní onílé-èdélé kì í ṣe fún òòṣà bí wọ́n ń bọ́ àbẹ́yẹ̀ ló di ọ̀nílé-èdélé o wọ́n mú gẹ́gẹ́ bí ohun ọ̀sìn tí wọ́n sì ń tọ́jú ẹ̀ ni tó sì ń tẹ́ ibẹ̀ ẹni tí ẹranko oúnjẹ náà ń fò náà jẹ wọn fún ní nǹkan míì jẹ yàtọ̀ sí wọ́n tún jẹ́ kó yà pé kódà omi náà wọ́n kọ́kọ́ fún un kó tó di pé àwọn òyìnbó dé wọ́n bẹ̀rẹ̀ sí ní fún ní adìẹ jẹ wọ́n ti fi wá pé àwọn ẹlẹ́ran náà tó bá tẹran kù kankan báyìí wọ́n á fún tí ó sì jẹ́ tí ò sí ní kankan táwọn fi ń ṣe tó ń jù bá ń lọ ṣùgbọ́n àwọn míì àwa máa lọ bẹ̀ pé bóyá ní kankan tán wá ṣe ń bẹ̀ wọ́n lọ síbẹ̀ wọ́n lọ wò ó bẹ́ẹ̀ ni Ọ̀nìlé-Ìdélé ṣe jẹ́ ọ̀dọ̀ wọn àwọn oníyàsọ pé Nílé-Ìdélé o tó bá ti bímọ báyìí o tó bá fẹ́ mọ̀ bọ́ mọ́ ṣe jẹ́ ọmọ ọkọ ẹ̀fẹ́ máa lè wọ́n gbé lọ sí di Ọ̀nì tọ́ni bá ti wá gbà á tó bá jẹ́ máa lè Ọ̀nì ò ní gbà lọ́wọ́ ẹ̀ yóò pa ni ṣé gbogbo wa ọ̀rọ̀ ti kẹta àti mọ gbọ̀ sóòtọ́ ni bàbá. irọ́ funfun ni. irọ́ báláwo ni. irọ́ ni àsọdùn ọ̀rọ̀ ni. ẹranko fúlẹ̀ ẹranko wọ́n yóò sì máa jẹ kan mọ́ ẹni. tẹ́ ẹ bá súnmọ́ yóò pariwo ẹ̀ ni. bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ ni yóò pa á. ṣé àwọn tó bá tó mọ̀ ní ìdílé ẹ pẹ̀lẹ́ bàbá wa
ṣé wọn yìí sún mọ́ pé ó ṣàtìyẹ kó mojú àwọn tí àwọn tí tó sìn. mojú ní kan náà ni tá a bá débẹ̀ tá a bá yóò kọ́ sí jókè báyìí yóò wà máa bọ̀ ní màpọ̀ mọ́ lẹ́nu. tí wọ́n ló ń bọ́ ọmọ léṣe mọ́ pé ní ló tó jẹ́ ohun tó ti dámọ̀ tó gbà létí ẹ̀. yóò máa bọ̀ ọmọ wa kan kónú ẹ̀ rí ọmọ bọ́ọ̀lù ń bẹ̀ kò sí ní kankan lẹ́yìn àkóónú ilé òní ọmọ kóónú ilé òní ẹ̀rù bà wá jọ náà lọ bọ́ọ̀lù bọ́ bẹ́ẹ̀. ọmọ kì í kàn bọ́ bẹ́ẹ̀ kò ń lọ gbé bọ́ọ̀lù tiẹ̀. òkú òní omi tó wà àìsúnmọ́ o a sì máa jáde àwa lọ ó níbi kan tí máa tó ṣẹ́gun sí lóru ni máa jáde. bàbá máa jáde lóru síbẹ̀ yóò bọ́ tanulẹ̀ yóò máa rìn kí àdúgbò níbò ni. ọ̀nà ọlọ́run ló níbi táwí kó ṣe jẹ̀gùdù bàbá ti bọ́ gorí mẹ́tú lọ. so wọ́n wá ti débẹ̀ ibẹ̀ làbá imú ráìfì mọ̀ imú ni ó ṣekú ní lókè omi bó lẹ́ẹ̀ ti gbàgbọ́ wálé bàbá. igi ni ọ̀rọ̀ àárẹ̀ gbé igi agùnmọ́nì yìí onímọ̀ ọ̀rọ̀ láti fọ eyín fọ́ igi tó bá lé wọn torí kọ́rọ̀ àkàlẹ́ yín so wọ́n nà sí sábà ti nà sí yóò gbà mú. yóò pa ẹyin ìdè mọ́ yóò wáyé pa ẹyin ìdè mọ́ bẹ́ẹ̀ ni àwọn ajóde wọ́n bá tì mọ́lẹ̀. àwọn tó tọ́kùn ẹ. wọ́n wá sí ó dé lẹ́nu àpò olùbọ́ ọjọ́ náà lọ́hùn ibẹ̀ wọ́n fi wà gbé wa imú ní fi máa gbẹ́ ìgbẹ̀nàgbà náà gbàgbọ́ ti di pé ó ti di ní búlọ́ọ̀kù tó di kíní tí símẹ́ǹtì dunlẹ̀ ọ̀rá ìjáde mọ́ ẹ ṣe bàbá wa láti ìgbà tí Ọ̀ọ̀ni ti wá tọ́ni tó ti jáde láyé ǹjẹ́ àti rí Ọ̀ọ̀ni míì nílé délé lásìkò tá a tún wà báyìí. ó ti wà ìwọ àti ewu náà wo ilé rẹ. a rí i pé àfihàn òyìn ta ilé wọn ti ṣe rìn gidi dáadáa. torí ui wọn ti rè wo wọ́n sì ń kọ èmi ò bá wọn lọ́wọ́ sí o àbí bá wọn lọ́wọ́ sí mo ní torí mi ò fọ̀ ní mọ́ àwọn ọmọ mi wọ́n ní àwọn tí bàbá àwọn ṣe àwọn fẹ́ mọ́ sí lórí àwọn ohun tí ìdébẹ̀ láti ìdébẹ̀. ká mọ̀ retí pé wọ́n ń gbé mi bọ̀ láìpẹ́. pẹ̀lú ògbó Ọlọ́run. tí wọ́n bá tún gbé lágbára Ọlọ́run á tún kàn síbi táwa ṣe àfihàn fáwọn ìpínlẹ̀ Ọ̀ọ̀ni míì ti gbé gbogbo ayé lọ́gbọ̀ gbogbo ayé lọ́gbọ̀ àwa náà ó wà lágbára Ọlọ́run. ọdún sẹ́nẹ̀ kan ọ̀gbọ̀ wípé ọdún míì ti dé o ìyẹn ti lọ́hùn ó ti yàtọ̀ fún ti jọ́hùn ibi tí ó ti máa sinmi omi fọ́ọ̀hún ti wọbẹ̀ omi ti wà bẹ́ẹ̀ so Ọlọ́run kú sẹ́ni. ẹ ṣe púpọ̀ bàbá wa ẹ ṣe bàbá wa tá à ń gbàgbé aláìdí látàárọ̀ adúpẹ́ lọ́wọ́ yín bàbá wa torí pé inú wa dùn pé àbá yín ẹ̀yin lẹ dá òní fún wa sì bá yín láyé àtàláfíà lórí tó ètò wa Auto Yorùbá TV náà lẹ ti mú láǹfààní láti máa wò wá káàkiri àgbáyé ní báyìí ẹ jẹ́ ká wá àwọn tó lè kí oríkè ilé délé dáadáa wọ́n bàbá wa tó lè kí oríkè ilé délé dáadáa tẹ́ ń bá wa kí oríkè náà káwọn èèyàn gbọ́ kó jẹ́ ohun tó jẹ́ pé kàn ní jẹ́ pé a kàn wá àmọ́ àgbóríkì ilé délé lẹ́kùnrẹ́rẹ́ dáadáa. jẹ́ wọ́n lọ ìwòrò olè o níjọ́ wọ́n lọ ìwàrà ọ̀nà Abímbọ́lá rúgbà ọ̀sẹ̀ òrìṣàláwà àrùn kẹ̀yìnkẹ̀yìn èmi náà máa tẹ̀pá òjé máa rú tìǹtìǹ ọmọkùn dàrú ọmọ àrídìí ògólóògùn àwa lọ máa rò ní ogún bàbá fàgbà ọmọbìnrin ju owó rẹ̀ ó bà sí ẹ̀jẹ̀ ọmọ aparun jẹ́gẹ́dẹ́ yìí tí mẹ́tù ẹ̀ làmúkọ a ò gbọ́dọ̀ jẹ́yẹ ẹ̀gà òjé kì í jẹ̀gà ẹ̀rùn òjé kì í jòrófó níjó òjé bá goró ìwọ̀n ayọ̀ títí ìjọ tí bàbá tí a bá gorí odó wọn á ní ṣe lóṣè níjó òjé bá gorí odó olódó ilé ò gbọ́dọ̀ sódó kúrúkúrú ìlògì ọgbọ́dọ̀ ọlọ́sàsà ọmọ kékeré ilé ò gbọ́dọ̀ sunkún ọmú ẹ̀gbọ́n ọgbọ́n ọmọ agbórí ojú ìrabọnú èké lẹ́yìn ṣe lẹ́yìn tí ọgbọ̀n bẹ́ẹ̀ sì ké kì í rọ̀ yín ọmọ lámìṣe àpèwà àjòyè
àfihàn àjọba àwìn sí bàbá torí oyè òròjé bàbá torí adé ó bá wọn dé kú oyè mẹ́tù bàbá aládé borí bàbá sì lóye jẹ ọmọ rí àkábò mú àjèjì ọpọ́n dúró tààtà. kí ilé Délé Solú lòdì lẹ́nu àáfà Musa Alábẹ̀láhàn Délé Solú àwọn náà ni wọ́n kí oríkì ilé Délé Solú fún wa tó jẹ́ pé kódà bí èèyàn bá jẹ́ ọmọ Délé Solú orí èèyàn gbọ́dọ̀ wù sórí oríkì ìdílé kí wọ́n mú èèyàn gbàgbà yín sì máa máa rèèyàn yá gágá ni kódà béèyàn bá gbọ́ oríkì ìdílé rẹ̀ rí bá gbé wá láti ìlú òyìnbó tó bá délé wọn nítorí kì í ṣe pàtàkì pé tó bá bẹ̀rẹ̀ sí ní kìlókì ilé wọn tí ò gbọ́ rí ara yóò mọ mọ̀ lára rẹ̀ pé wọ́n ń kí òun lórí kìdílé wọn ara nítorí kìdílé fi ṣe pàtàkì nílẹ̀ Yorùbá nù yìí jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn àgbọ̀ kéékèèké pé oríkì ìdílé ẹ má jẹ́ ká gbàgbé ẹ má jẹ́ ká sọnù ara ogún ilẹ̀ Yorùbá ni ara ogún ilẹ̀ oníkúlùkù wa ni ẹ jẹ́ pàrọ̀ sọ́dọ̀ bàbá wa ká tún máa dágbére fún wa lórí ètò bàbá wa ẹ ṣe ń púpọ̀ tẹ gbà lálejò láti àárọ̀ ẹ má wá dárúkọ yín fún àwọn àlọ́ tó ń wò wá kẹ̀sì gbá wọn rìn wá lámọ̀ràn tẹ́ pé wọ́n ní ohun kan àbí méjì nínú ìdílé wọn láti fi àfihàn àti pé sí àwọn òyìnbó sáwọn yẹn ṣe mọ́ wá gbà láti wá òtáwọn sẹ́yìn ìjọba ẹsẹ̀ wọn pé ìjọba ló fẹ́ ṣe nǹkan ṣe lọ́wọ́ báyìí àbí ìdílé náà ló ń ṣe láti gbé ìmíì wá. àwọn ọmọlé ni ọmọdé lè ní bàbá wa àgbà oyè kan ní ìlú Ìbàdàn lórí ká máa ó ní àwọn àgbà kan nínú àwọn náà bàbá wa àgbà oyè bàbá dáadáa bàbá olóríire. èmi rò pé ó yẹ kí ìjọba ti sọ bíbí ìdè ohun tí obi ti gba fẹ́tẹ́ fún àwọn àmọ́ wa wò ó láti mọ ọkọ nìkan káyìn wa mọ bóyá ní ṣe jẹ́ ọ̀ọ́ni tó ti ní ọjọ́ tó bá ń lórí káyìn wa mọ wò lágbára náà ìjọba wọn wà nǹkan ṣe sí owó lè mọ́ tí ìkànnì ṣùgbọ́n láìpẹ́ yóò kàn ẹ bá dọ́rọ̀ pé wọ́n wà lé bàbá wa kó tó di pé yàmọ̀ tàtàrí lórí ètò bàbá. orúkọ mi àbí kílẹ̀ pé. orúkọ yín bàbá wa àti ipò yín nílẹ̀ Ìbàdàn bàbá lẹ́ẹ̀kan sí bàbá. orúkọ mi ni olóyèrà fún Yusufu Délé Solú Ayégun Olúbàdàn àti ilẹ̀ Ìbàdàn lónìí. àdúpẹ́ lọ́wọ́ yín bàbá wa àdúpẹ́ lọ́wọ́ yín ẹnu mi ò gbá kí n mo kọ yín pè nítorí pé kí ẹnu mi ò gbá bàbá. ẹ ṣeun púpọ̀ bàbá wa lórí ètò orí ètò yìí tó wa tó lè Yorùbá TV náà lẹ́tí wò wá pẹ̀lú ìwọ̀n yẹn ọ̀rẹ́ yẹn Abbas Taiwo Hasan èmi kọ́kọ́ ni mo wà ń àyìn mi pẹ̀lú múgbálẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀gbọ́n mi dáadáa olólùfẹ́ mi tamọ̀ sí Sọ́líù Bákàrè náà làjọ mọ́ kọ́ lórí ètò yìí tó wa tó lè Yorùbá TV bí ẹgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn náà ń wò wá ẹgbẹ́ àwọn lórí Facebook Ojútólé TV lórí YouTube Ojútólé Yorùbá TV lápò TikTok lẹ́yìn náà tí ń wò wá Ojútólé Yorùbá TV náà ni ẹ fi láǹfààní láti máa wò wá ẹjẹ́ máa fi eléyìí ṣe lọ pé ẹjọ́ kan báyìí kò ní ẹlòmíràn pè láyè kó dúró àlàáfíà fún yín ẹ̀kú àfẹ́rẹ́ ẹ̀ ní parẹ́ ó dàbọ̀. Ààyè Ọọ̀ni ilé Délé náà ni wọ́n fi ń hàn wá lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń wò yìí jákèjádò gbogbo àgbáyé ibi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí lọ́jọ́ rí láti máa gbé Ọọ̀ni ilé Délé sí èyí wáyé láti ọwọ́ àwọn ọmọ ilé Délé Solú Òjé nílẹ̀ yìí àti lókè òkun wọn ní ibi tí ẹnu bá ti kù báyìí gẹ́gẹ́ gungun náà ló máa ń gún èyí ni ààyè ìtàn ṣẹ̀ṣẹ̀ ṣe fún Ọọ̀ni míì tó ń bọ̀ láti inú àgbàlá ẹranko sí mi ni wọ́n ti gbé Ọọ̀ni míì wá gẹ́gẹ́ bí bàbá wa Ayégun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ṣe sọ fún wa omi ìgbàlódé ti wà ń bẹ̀ gbogbo tómi náà máa gbà kọjá gbà wọlé náà ni wọ́n ti fi hàn wá tá a mọ̀ sí omi ìgbàlódé bọ́ọ̀lù ló ti wà ń bẹ̀. ẹ jẹ́ ká ilé ìgbafẹ́ Ọọ̀ni ilé Délé rèé ní ìgbàlódé ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tún ṣe báyìí àbí ibi tí Ọọ̀ni máa wà ní tí mo wà ní inú omi tí mo wà ní. tó bá fẹ́ jẹ́rùn tàbí fẹ́ gbafẹ́ yóò bọ̀ sí yàrá kejì ṣé ẹ sílẹ̀ ẹ sì bẹ́ẹ̀ lẹ́fún àbórí bìbí tí ó gbà débẹ̀. láti sin onílé ti gbé láàrin bàbá ti gbé sókè ìrora yìí bò síbẹ̀ yẹn kò wá gbé wálé padà ìrora yìí bò. àwọn tòkè yìí wá ń kọ́ àwọn kan ní ó. láti má pọn irin làwọn déèdì nílé pọn irin dókè. nílé pọn irin dókè yóò mọ ọrùn. lágbára Ọlọ́run tọ́ọ̀nì náà bá ti dé látún kàn síbi láti ti wá fi hàn rẹ̀ pé Ọọ̀ni ilé Délé ti padà dé Ọọ̀ni tó lo 84 years láyé tó jáde láyé wọ́n ti jẹ́ pé kìí ṣe fún òòṣà àbí kìí ṣe pé wọ́n yà wọn àbí wọ́n ń bọ́n lé Délé o ohun ọ̀sìn tí wọ́n ní tí wọ́n ń sìn ni Ọọ̀ni ilé Délé jẹ́ pé káwọn ní ọ̀lẹ́mọ́ lé Délé ló jẹ́ wá ṣe dé pé ẹnìbọ̀dì lè yípo láti wọ́n wò ó.
ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀ lórí ètò ìwádìí Yorùbá yìí ẹ bá darapọ̀ yín fún àwọn tó wà nílẹ̀ ẹ̀kọ̀ọ̀kan ẹ jẹ́ kán darapọ̀ bá ń pín pé ilé délé gangan la wà. orúkọ mi ni Tajudeen Iyọlá Délésọlú. ẹ̀yin kọ́ bàbá wa. orúkọ tèmi ni Musa Alábẹ́láwọn Délésọlú. bàbá wa ń kọ́ bàbá. orúkọ mi ni Ganiyu Délésọlú. Ganiyu Délésọlú bàbá wa kọ́. orúkọ mi ni Dáúdà Ẹ̀míọ́lá Délésọlú. bàbá wa ń kọ́. orúkọ mi ni Ìlọ́tà Òfé Délésọlú. ẹ ṣeun púpọ̀ orí mi sì ń máa ráwọn ibi tí bàbá ẹbí yìí dà á pọ̀. tó ọ̀yẹ̀ yẹn wà nílé náà ni ẹ ti gbọ́ lẹ́nu àwọn ará Délésọlú lẹ́nu bàbá wa mọ́ àgbóyè ilẹ̀ Ìbàdàn tó ń jẹ́ Ayíngun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn náà ti ṣàlàyé gbogbo ẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́ ibi tí Délésọlú ti wá àwọn tí Délésọlú bá lè gbà àwọn tó ń jọ wà níbàdàn ibẹ̀ náà ti mẹ́nu bàbá ṣe jẹ́ Ìbàdàn náà ti sọ fún wa àtẹ̀gbọ́n àtàbúrò títí dé kan ilé Délésọlú lónìí ibi tọ́nù ilé Délésọlú ti wá wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa òun náà ni lórí ètò wa Ojúlówó Yorùbá TV náà ni ẹ ti ń gbọ́ gbogbo ẹ̀ báyìí ẹ̀yin náà bá wa follow page ẹ bá wa subscribe síbẹ̀ àti like àti comment yín ni mo mọ ohun wàdùn tara wa mọ ya gágá o adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí àjọṣe lónìí tí gbogbo wọn tó fi dùn pé wọ́n fi kàn sí lórí Facebook Ojúlówó Yorùbá TV lórí YouTube Ojúlówó Yorùbá TV lórí kíníkọ́ TikTok náà ńkọ́ Ojúlówó Yorùbá TV náà ni ẹ̀gbọ́n fi darapọ̀ mọ́ wa níbẹ̀ ẹ bá wa like ẹ bá wa comment ẹ bá wa share ẹ bá wa subscribe síbẹ̀ ẹ̀yin náà bá wa pín káàkiri ìlọsíwájú ilẹ̀ Yorùbá kò ní tọwọ́ tèmi àti ẹ̀yin bàjẹ́ ẹ ṣeun púpọ̀ àtẹ̀ń darapọ̀ mọ́ wa ó dàbọ̀ ẹ ṣé.